mi ní Ifatokun Ọlá, Ààrẹ Ìsèsè ti Ọ̀yọ́ Empire. Mo gbọ́ nínú ìròyìn kan pé wọ́n fi yẹ Ààrẹ Ìsèsè Ọ̀yọ́ Empire ní ọdún tó lọ. Báwo ni inú yín ṣe dùn àbí báwo ni oyè yìí ṣe jẹ́? Inú mi dùn púpọ̀ nítorí pé mo jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́ tí mo sì jẹ́ ọmọ Alaafin ikú bàbá yèyé ọba Ọláyíwọlá Àtàndá Adéyẹmí. Àwọn gangan ni bàbá Ìsèsè. Èyí tí wọ́n wá jẹ́ ọmọ wọn á fi mí ṣe Ààrẹ Ìsèsè. Lọ́wọ́ níbo inú mi dùn púpọ̀. Kí ni nǹkan tí à ń ṣe níbi ilé ní bàbá? À ń ṣe ọdún Ifá tó jẹ́ ẹ̀ka Ìsèsè. Ọdún Ifá Amọ̀lẹ̀ Alaafin là ń ṣe níbí lónìí. Ṣé báyìí ni a máa ń ṣe ọdún yìí ní ọdọọdún? Báyìí àti máa ṣe ní bàbá wa tó ṣe lójú tó báyìí. Báyìí àti máa ṣe ní. Ṣùgbọ́n nígbà tí bàbá wa dìde láti jẹ́ kí gbogbo ayé ó mọ̀ pé Ifá gbogbo wa la jọ ní. Ọ̀kan mò ń ṣègbàgbọ́, ọ̀kan mò ń ṣèmọ̀lé, tiwa gangan ni Ifá. Àwọn ẹ̀sìn yòókù nílùú mi wọ́n ti mú wá fún wa. Ṣùgbọ́n Ifá yìí gangan àwa la wá ní. Wọ́n ti mú lọ láti ilẹ̀ yìí náà lọ ìlú míì tó ti gbilẹ̀. Ṣùgbọ́n àwọn oní gangan bàbá wa fi dìde fún kí gbogbo ayé ó mọ̀ pé à ń sọdún Ifá lónìí. Ok, so ní ìparí pátápátá kí ni ẹ̀kọ́ tí ẹ̀yin gangan rò wò yìí pé àwọn èèyàn lè kọ́ nínú nǹkan tí à ń ṣe ní èní àti pé kí ni ẹ rò kí ìjọba lè ṣe láti fi ran ayẹyẹ yìí ní ká fi ràn wọ́n lọ́wọ́ tó bá dé títí ọdún tó ń bọ̀? Àwa oní nǹkan nígbà wọ́n rí i pé àmójútó nǹkan wa táwọn náà sì wá wò tí wọ́n rí i pé ètò bá àwùjọ wa mu ni ó di dandan kíjọba náà ràn wá lọ́wọ́. Nígbà ó jẹ́ pé ń bá wọn rí i pé Mọ́kà ó bá àwùjọ wa mu, Jerusalem ó bá àwùjọ wa mu, tí a gangan Ṣàánì ó ṣe é wò ó ṣe é rí. Ìjọba gbọ́dọ̀ ṣe ojúṣe tiẹ̀ náà gẹ́gẹ́ bí pé ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni wọ́n.